yìí ló mà ti jáde wá. Ọmọ Malam Nasiru El-Rufai ó pe Kashim Shettima igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní akúrẹ̀tẹ̀ ṣùgbọ́n ó padà tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ o. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ eléyìí tó wá láti orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí níbi tí ààrẹ orílẹ̀-èdè yìí ti jó di mímọ̀ wípé owó eléyìí táwọn gbà láti gbà táwọn ti gorí oyè gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà àwọn kó owó ọ̀hún àwọn ó sì kó fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí láti jẹ́ kí wọ́n fi wà ní ìgbáyé gbádùn welfare fund òun náà ní àpè ìwé ìròyìn The Nation òun náà ló kọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pa láṣẹ fún àwọn àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ wípé kí wọ́n san owó gbà má bínú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ra owó èpè tàbí wọ́n ṣe dátà sórí fóònù wọn tí wọn ò sì rí kinní ọ̀hún lò nítorí àwọn kùdìẹ̀kudiẹ̀ kan wọ́n ní kí wọ́n san owó gbà má bínú fún wọn o. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà níbi tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti sọ yányányányá síta wípé àwọn kópa o nínú ètò òdìbò gbogbogbò ti ọdún 2027 Wike òun ló sọ̀rọ̀ ìwé ìròyìn The Nation òun náà ló sì ti sọ. Nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà arákùnrin kan rèé tó bẹ́ lulẹ̀ láti orí pẹ̀tẹ́ẹ̀sì alájà mẹ́rin ó sì padà tẹ́rígbàsọ ní ìpínlẹ̀ ní ìlú Anambra. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. ìdí rẹ̀ rèé eléyìí tí mo fi ṣe ayẹyẹ ọjọ́ bíi mi lóní bòńkẹ́lẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bàbá ló sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí bàbá ṣe ayẹyẹ ọjọ́ bíi eléyìí tó kò láìpẹ́ yìí. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Lórí ọ̀rọ̀ ayẹyẹ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó kò lánàá tí bàbá ṣe ayẹyẹ orí kádùn ọdún 64 lókè èèpẹ̀, gómìnà Soludo ó gbé òṣùbàràbàǹdẹ̀ fún ààrẹ Tinubu pẹ̀lú bí bàbá ṣe jẹ́ aládarí rere tó ní àfojúsùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Aonduaka òun náà ló ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Ìwé ìròyìn The Nation olùkọ́ròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ti jáde wá o. Àwọn aládarí nínú ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n ti múra kalẹ̀ báyìí láti gbàlejò Kwankwaso ní ìpínlẹ̀ Kano. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà. Níbẹ̀ náà ni ẹnìkan tó ti sọ̀rọ̀ jáde o tó ní ẹ wò ó tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ìbá ilé fa Peter Obi kalẹ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò ní jáwé olúborí tá ń sọ bẹ́ẹ̀. Fáyọ̀ṣe òun ló sọ bẹ́ẹ̀. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì ti sọ. Nínú ìwé ìròyìn Punch náà ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Ṣe bí ẹni tó ní ọbẹ̀ làákó ẹ̀kọ́ tọ̀ lọ òun ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní Yobe ni wọ́n fi awo ọ̀rọ̀ ọ̀hún dá o. Wọ́n ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmúkọ ọ̀sán ni wọ́n bá bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ìwé ìròyìn Punch lójú síta. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbi tí àwọn àríwá think tank ATT ní ẹ ti sọ̀rọ̀ jáde o. Wọ́n ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ̀ fìbò sọ̀rọ̀ fún ààrẹ orílẹ̀-èdè yìí tó bá di ọdún 2027. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ti jáde wá. Ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi ní ìlú Ìlọrin wọ́n darapọ̀ mọ́ àwọn ènìyàn ní àgbáyé láti ṣe àyájọ́ ìsinmi ọ̀pẹ. Wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́ káàkiri ojú òpópónà ní ìlú Ìlọrin. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo padà sí níbi tí ìròyìn ti gbé o wípé lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò ní ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí òun náà ni àwọn ilégbìmọ̀ aṣòfin ní ẹ̀ tún ti sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé eléyìí yóò jẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìwé ìròyìn The Nation náà ló kọ. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ti jáde wá o. Kọ́lọ́run kó gbà wá lórí àìrájájá ètò ààbò àwọn ajínigbé tí wọ́n jí àwọn ènìyàn gbé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Àwọn ará ìlú
wọ́n gbé mílíọ̀nù 10 náírà wọ́n fún wọn o àwọn ajínigbé yìí wọ́n ní àwọn ò fẹ́ torí pé owó náà kéré mílíọ̀nù 10 náírà kọ́lọ́run kó gbà wá o ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ṣe àpèjúwe ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tí ó ní àfojúsùn rere fún ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ báyẹyẹ ọjọ́ bíi bàbá bó ti ṣe kò ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn náà. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ti jáde wá Wike ó ti ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú PDP àwọn tí ń dúró padà bẹ́ẹ̀ ni ohun gbogbo tí ń padà ń ṣojú mímu o ó bá bẹ̀rẹ̀ sí ní fi ètì ẹ̀gàn pé àwọn tí wọ́n ju ẹgbẹ́ òṣèlú ọ̀hún kalẹ̀ pọ̀ bí àmúkọ ọ̀sán tí wọ́n mórílé inú ẹgbẹ́ míì ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni àwọn àgbààgbà láti Ìbàràpá àti àwọn ìkànlẹ́ẹ̀kan ni wọ́n ti ń jó di mímọ̀ wípé o ẹ wo Ògúndòyìn náà láṣiṣẹ́ fún o tí ó fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2027 ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn náà. àwọn kókó yìí àti kókó míì láwọn àmọ́ wa ṣé tí gbọ́ ènìyàn wa èèyàn ara lé à ń kí yín lówùúrọ̀ aláyọ̀ tòní lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa níbi ìyówù tẹ́tí ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí ní ẹsẹ̀ kùkú lọ́nà jíjìn réré káàkiri orílẹ̀-èdè àgbáyé à ń kí yín bẹ́ẹ̀ ni à ń lò yín lọ́gọ̀ ẹnu wípé ẹ káre láì ẹ kú ọmọ ṣe ẹ sì kú àfọmọnìyàn ṣe ẹ kú bẹ́ẹ̀ ṣe dúró tì wá bí ká ṣe ọrùn à ń kí yín o wípé a ò ní ṣúra wa bẹ́ẹ̀ ni a ní dọ̀tá ara wa ìròyìn àjímúná la tún gbé sí òde lówùúrọ̀ ọjọ́ tòní láti jẹ́ kí ẹ̀yin ará ìlú kẹ́ ẹ mọ ọ̀kan ọ̀jọ̀kan ibi tí ìlú dé dúró báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ báwo ni gbogbo ẹ̀ ṣe rí àti wípé kí ló ń ṣẹlẹ̀ káàkiri ẹsẹ̀ kùkú gbogbo ẹ̀ náà láòjẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ìkan kì í tijú àmọ́lé bẹ́ẹ̀ ni ìran irun wọn kì í tijú àwọn màgìyàn alápàǹdẹ̀dẹ̀ wọn èyí tijú àmọ́ ògiri ní ìta gbangba ìyẹn ni wípé iṣẹ́ ẹni ní iṣẹ́ ẹni iṣẹ́ tiwa rèé kọ́lọ́run aláwùrábí kó má fi iṣẹ́ ọ̀hún bó wa kọ́lọ́run aláwùrábí kó jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó pé wa kọ́lọ́run aláwùrábí kó má jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó kọjú jàdà wá Elédùmarè ọba òkè a tún fẹ́ máa lọ lówùúrọ̀ yìí máa bá wa lọ o ẹ̀yin tẹ́ wà nínú ọkọ̀ ẹ tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ igbó ò ní di ọ̀nà bẹ́ẹ̀ ni ọ̀nà ò ní dìgbò mọ́ yín lọ́wọ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà nínú yàrá nínú ilé ò ní wó pa yín ẹ̀yin tẹ́ wà ní ìta gbangba ta ò ní gbá yín lójú láṣẹ Ìdùmarè à ń kí yín o láti ìkànnì wa níbí òní ọjọ́ ajé a ó ra ajé jẹun bẹ́ẹ̀ ni ire ajé yóò tó wa lọ́wọ́ a ó wá rí ajé ọ̀hún a fi ṣeun rere ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òkàn pọ̀n níbẹ̀ la wà tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yánmọ́yánmọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé akínyìn káàbọ̀ sí ìkànnì alálùjá ìkànnì alálùbáríkà ìkànnì tọ̀dọ̀ tí ìkànnì tiwa ìkànnì gbogbo aráàlú eléyìí tí ẹ̀yin máa ń fẹ́ gbọ́ ní gbogbo ìgbà akínyìn káàbọ̀ sórí akọ̀tún ètò àjímúná ròyìn fún títí òwúrọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣe máa ń mú wá ní ojoojúmọ́ lẹ̀ wa ní kété tí aago 7 òwúrọ̀ tó bá ti lò aago 7 ọ̀hún náà tó ti lù lónìí ó ti wà ní pé ká mú wá tí ní pé kẹ́yìn ó fi etí lé gọ̀gọ̀ lábà kẹ́ẹ̀sì máa fi etí bá wa gbé ìyàwó ìròyìn eléyìí tí àmúdé ní àárọ̀ yìí bí wọ́n sì ti kọ́ òun làwọn ó ṣe kà á bí wọn ò bá kọ́ kò sí tí olùkà tí ó fẹ́ kà torí olùkọ́ ti kọ́ òun náà ni olùkà ó fi kà àwa kì í káàbọ̀ ẹ̀yin olùgbọ́ kẹ́yìn náà kẹ́ ẹ lè gbọ́ wa ní ketekete nítorí pé kò lẹ́jà bákan nú ìròyìn tí wọ́n kọ òun náà làwa ó ka ìkànnì sí ìpìlẹ̀ ń gbọ́ o 89.1 FM eléyìí tá a kalẹ̀ sí ìṣà ìjọba ìbílẹ̀ kájọlà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlánrewájú alimi ló kọ tèmi ẹ̀ ńlẹ́mbẹ̀ wo ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ ẹ̀ ńlẹ́mbẹ̀ wọn káwọ́ náà kínní ọ̀hún torí wípé a kì í bó ewé lára ẹ̀kọ́ ká máa yẹ ẹ̀kọ́ ọ̀hún wò tí ò bá ní kòkòrò tàbí tí dọ̀tí ò bá wà ń bẹ̀ àyè ẹ̀kọ́ wò ká máa fi ẹ̀kọ́ ọ̀run ọbẹ̀ ká máa gbé sọ́hùn. ká máa fọlẹ̀ túkọ̀ wò lókù. Ọlọ́run gbọ́ nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pa láṣẹ ní wàràǹṣeṣà fún gbogbo àwọn àjọ tó ń rí sí
ọ̀rọ̀ ìpè ìyẹn bí a ṣe ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà wípé o kí wọ́n ó san owó gbà má bínú fún àwọn tí wọ́n ra káàdì tàbí àwọn tí wọ́n ra dátà lọ́dọ̀ wọn ṣùgbọ́n tí wọn ò rí dátà ọ̀hún lò bó ṣe tó àti bó ṣe yẹ. Àwọn àjọ Nigeria Communication Commission NCC ni wọ́n ti pa láṣẹ báyìí fún gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń pín kíní tí a máa fi ń pè wọn àti àwọn tí wọ́n máa ń rí òpó ìpè yẹn mobile network operator wọ́n ti pa wọ́n láṣẹ o wípé kí wọ́n ó san owó gbà má bínú fún gbogbo àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n ra owó ìpè tàbí wọ́n ra dátà tí wọn ò rí kíní yìí lò bó ṣe tó àti bó ṣe yẹ látàrí àwọn kùdìẹ̀kudiẹ̀ kan tó ní ṣe pẹ̀lú kí àwọn ènìyàn ìlú kí wọ́n má rí owó ìpè wọn lò bó ṣe tọ́. Wọ́n sọ wípé ẹjọ́ yín ni kì í ṣe ẹjọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lánàá láti ọwọ́ àwọn ọ̀gá àgbà tó ń darí àwọn àjọ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì ó sì ṣe kókó fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ra owó ìpè tó jẹ́ wípé wọn ò rí kinní wọn lò. Wọ́n ní ó tọ́ ó yẹ kẹ́ ẹ san owó gbà má bínú fún wọn nítorí wípé àwọn èèyàn wọn tí wọ́n fẹ́ fi pè tàbí àwọn ènìyàn wọn tí wọ́n fẹ́ fi dátà tí wọ́n fẹ́ fi bára wọn sọ̀rọ̀ jẹ́ kí wọ́n ó rí i lò nítorí bí ojú òpó bó ṣe ń ṣe ségesège tó jẹ́ pé ẹ ṣe ẹ̀ ló lẹ́yìn ìṣẹ́jú méjì lẹ́ni tí ẹ ṣe ẹ̀ ló sí yóò tó gbọ́ ẹ̀ ló yín. Wọ́n ní fún ìdí èyí ẹ gbọ́dọ̀ san owó gbà má bínú fún wọn. Àwọn àjọ NCC wọ́n tẹ̀síwájú wípé ìgbésẹ̀ yìí ó wà ní ìbámu kí àwọn ní ìfarakínra àti kí àwọn ní ìmọ̀lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kojú oríṣiríṣi àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú kápẹ́ra ẹni. Fún ìdí èyí ẹ gbọ́dọ̀ san owó gbà má bínú. Èyí ó ṣeé ṣe kó jẹ́ ìlàjì owó ẹni tí ìlàjì owó ìpè tí ẹni náà lò tó jẹ́ ìlàjì owó ìpè tí ẹni náà rà ṣùgbọ́n tí kò rí lò bó ṣe tó àti bó ṣe yẹ. Fún ìdí èyí owó ọ̀hún wọ́n gbé gègéle wọ́n sì ṣírò rẹ̀ bó bá ṣe tó àti bó ṣe yẹ ni wọ́n fi san owó ọ̀hún padà fún àwọn tí wọ́n ra owó ìpè ṣùgbọ́n tí wọn ò rí lò. Ìwé ìròyìn Punch ló kọ ìròyìn náà ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà o látàrí bí bàbá Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ti ṣe ayẹyẹ orí kádùn wọn eléyìí tó kò lánàá òde yìí ó náà ni bàbá ti sọ̀rọ̀ léde o. Bàbá ní ẹ rí o gbogbo àwọn owó oṣù eléyìí táwọn gbà láti inú oṣù karùn-ún ọdún 2023 tí wọ́n ti búra fún àwọn gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo owó yìí kí wọ́n dàgbà ọ̀dọ̀ àwọn ọmọ ológun eléyìí tí wọ́n ti ṣubú nínú ìjà àwọn tí wọ́n ti ṣe léṣe àti àwọn míì tí wọ́n wà nínú kọ̀bà òle kí wọ́n dáwọ́nú akoto wọn lọ kí wọ́n lọ mọ́ fi ṣàyé nínú ọ̀rọ̀ eléyìí tó jáde látàrí ayẹyẹ ọjọ́ bíi bàbá eléyìí tó kò lánàá òde yìí náà ni bàbá ti jó di mímọ̀ wípé ṣe rí owó eléyìí táwọn ti gbà láti inú oṣù karùn-ún ọdún 2023 òun náà ni àwọn ó dàwọ́ àsùnwọ̀n àwọn ọmọ ológun eléyìí tí wọ́n ti ṣubú nínú lójú ìjà àwọn tí wọ́n ti pàdánù ohun kankan tàbí èmi àwọn tí wọ́n ti ṣe léṣe yànnàyànnà gbogbo àwọn yìí òun náà ni wọ́n jẹ àǹfààní owó oṣù eléyìí tí àwọn ti gbà ọ̀hún bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹran ti pé lánàá òde yìí òun náà ni bàbá pé ẹni ọdún mẹ́rìnléní àádọ́rin 74 years old òun náà ni bàbá pé lókè èèpẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá jáde látẹnu amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ ròyìn àti ààtò Báyọ̀ Ọ̀nànúgà òun náà ni ó ti sọ pé ààrẹ ti darí ẹni tí ó jẹ́ akọ̀wé owó àgbà fún orílẹ̀-èdè wa Nàìjíríà láti pe ọ̀pẹ̀yàmọ́ àsùnwọ̀n kan eléyìí tí owó ọ̀hún tí yóò mọ̀ wọlé sí pàápàá jùlọ fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti ṣubú lójú ìjà àwọn tí wọ́n ní ìpalára kan àti àwọn ìyàwó wọn àbí àwọn ọkọ eléyìí tí ó ti sọ aya wọn nù tó ṣiṣẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè yìí wọ́n lówó yìí òun náà ni àwọn ò fi máa ṣe ìtọ́jú ìyẹn tó gbọ̀ngbọ́n fún wọn o lẹ́yìn èyí òun náà ni bàbá wa fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé iṣẹ́ rí ètò ààbò eléyìí tẹ́ ń pòǹgbẹ rẹ̀ láìpẹ́ láì jìnnà gbogbo rẹ̀ òun náà ni ó kún mọ́
bí ìdodo ẹ̀fọn ò lẹ́yìn èyí ó pe àwọn gómìnà ó pe àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó pe àwọn iléeṣẹ́ aládàáni àti àwọn míì tí wọ́n bá wo pé àwọn náà wọ́n fẹ́ dá síṣẹ́ ọlọ́rẹ̀ wọ́n lẹ́yìn náà ẹ lè fi kún owó yìí o láti jẹ́ kí ìgbáyé gbádùn kó lè bá ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn èyí ó ní bàbá ti wá jẹ́jẹ́ wípé lásìkò yìí o àwọn ò mú ìgbáyé gbádùn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé àwọn gan lògúnná gbòǹgbò eléyìí tó lè jẹ́ kí àlàáfíà kó jọba lórílẹ̀-èdè yìí wọ́n ní gbogbo tí ó jẹ́ kí ayé ó dẹrùn fún wọn òun náà níṣèjọba tó wà lóde yìí ni ó mú níṣẹ́ báyìí láòkó tá a wà yìí àti báyìí àti àkókò yìí àti gbogbo rẹ̀ òun náà ni yóò padà bọ́ sójú ẹ̀ fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ ló sọ̀rọ̀ ìwé ìròyìn The Nation òun náà ló sì gbé. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá lórí ọ̀rọ̀ ààrẹ gómìnà ìpínlẹ̀ Anambra Soludo ó ti gbé òṣùbàràbàǹdẹ̀ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó sì ṣàpèjúwe bàbá gẹ́gẹ́ bí aládarí rere tó sì tún ní àfojúsùn fún tẹkẹrẹtẹkẹrẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ayẹyẹ oríkádùn ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ṣe kò ní àná òde yìí gbogbo ọjọ́ 29 oṣù kẹta lọ́dọọdún ni ààrẹ Tinubu ló máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí títí àná yìí tó wáyé òun ni ó jẹ́ ọdún 64 lókè èèpẹ̀ nínú ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Anambra ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ó ti kí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ayẹyẹ oríkádùn ọ̀hún bó ṣe kò lánàá ọjọ́ ìsinmi nínú ọ̀rọ̀ Soludo ó jẹ́ kí àwọn ènìyàn ìlú kó mọ̀ wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ní àfojúsùn rere fún orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni bàbá ń ṣiṣẹ́ tọ̀sán tòru láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lọ síwájú kó sì tún lọ sókè bẹ́ẹ̀ ààrẹ ní oríṣiríṣi ọgbọ́n inú àti ìmọ̀ ikùn láti sọ orílẹ̀-èdè Nàìjíríà bí igbá oko kó lè gún kẹ́kẹ́ bẹ́ẹ̀ kí ohun gbogbo kó lè máa lọ bó ṣe tó àti bó ṣe yẹ nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tí olórí àwọn akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Anambra tó fi síta ìyẹn arábìnrin Christiana Abure òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ tó sì ń gba ẹnu gómìnà ìpínlẹ̀ Anambra tó ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ láti dáwọ́ ìdùnnú pẹ̀lú ti kéré-tìkèrè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n kú ayẹyẹ oríkádùn títí ààrẹ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe torí wípé ààrẹ ní bàbá orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ sì ni ẹni àkọ́kọ́ ní ilẹ̀ tó mọ́ lónìí yìí ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìdí èyí a bá ààrẹ dáwọ́ ìdùnnú a sì kí bàbá kú oríire pẹ̀lú àdúrà wípé àlàáfíà ara bàbá kò ní di fíafíà ọgbọ́n sí okun sí bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀ síwájú lásìkò ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ ẹ lọ mú ká ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation wọ́n ní ẹni tí ó bá jẹ́ olórí ìlú òun náà ni ó níyẹ kéèyàn ó máa gbẹ̀yìn fún gbẹ̀yẹ̀ fún òun náà ló sì fà á tí gbogbo àwọn ìwé ìròyìn tó fi jẹ́ pé ọ̀rọ̀ ààrẹ òun náà ni ó fẹ́ léwájú gbogbo àwọn ìròyìn fún títí àárọ̀ yìí ààrẹ Bọ́lá Tinubu bàbá ló ti sọ̀rọ̀ ìdí rẹ̀ o tí bàbá fi ṣe ayẹyẹ ọjọ́ bíi ọdún 64 ní bòńkẹ́lẹ́ tí bàbá ò pa á láriwo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé lánàá òde yìí náà ni ayẹyẹ oríkádùn bàbá tí wọ́n pé ẹni ọdún 64 lókè èèpẹ̀ bàbá nídìí rẹ̀ rẹ́ o tí mo fi ṣe ní bòńkẹ́lẹ́ nítorí pé ipa tí orílẹ̀-èdè bá wà látilẹ̀ òun náà làwọn fi máa ń ṣe ayẹyẹ ọjọ́ bí àwọn sì rí i pé lásìkò tá a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà ó wà nínú ìdojúkọ kan tàbí òmíì nínú ọ̀rọ̀ ayẹyẹ ọjọ́ bí eléyìí tí bàbá sọ náà ni bàbá ti ń jó di mímọ̀ wípé lásìkò tẹ́ni tó bá ti mọ àwọn látẹ̀yìn tí wọ́n bá mọ àwọn dáadáa wọ́n mọ̀ wípé àsìkò tí àwọn bá fẹ́ ṣe ọjọ́ bí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà bá wà òun náà ló máa ń fa bí ayẹyẹ ọjọ́ bí àwọn bí ó ti ṣe lọ bàbá ló sọ̀rọ̀ oúnjẹ ó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lásìkò yìí ipò eléyìí tí ó yẹ ká máa ṣe gbagba dúdú tó yẹ kí a mójútó gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tún àti lósì bàbá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí kí wọn kú ayẹyẹ ọjọ́ bí eléyìí tí bàbá ń ṣe lókè èèpẹ̀ lẹ́yìn èyí òun náà ni bàbá wa ránṣẹ́ ìkíni sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà bàbá ní
ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, my dear fellow Nigerians, wọ́n ní bí òní ṣe kò gẹ́gẹ́ bí ayẹyẹ ọjọ́ bí àwọn lélẹ́yìí tí àwọn ti gùn lé ìrìn àjò ayé míì tí àwọn ó tún mú ọdún míì pọ̀n. Bàbá ní inú àwọn dùn o, àwọn sì dúpẹ́ fún àǹfààní eléyìí tí Ọlọ́run fún àwọn láti jẹ́ kí àwọn ọmọ tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá tẹ̀ wájú ojú di mímọ̀ wípé àwọn rí ipa eléyìí tí àwọn èèkàn lẹ́ẹ̀kan àti àwọn èèyàn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ń gbé láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn oníròyìn bí wọ́n ṣe ń kí àwọn lọ́tùn-ún lósì àti àwọn èèyàn lẹ́ẹ̀kan àwọn dúpẹ́ o lọ́wọ́ yín. lẹ́yìn èyí òun náà ni bàbá sọ pé ìdúpẹ́ àwọn ò ní sàì lọ sí ọ̀dọ̀ obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe ayálẹ́ẹ̀dẹ̀ bàbá, ìyẹn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu. Bàbá ní tí wọ́n bá sọ pé ògúnná gbòǹgbò tó dúró tí ìyẹn gan tí ò jẹ́ kí igi tí ò jẹ́ kí ọgbà àwọn kówó igi lẹ́yìn ọgbà gangan, òun náà ni sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu o. Àwọn dúpẹ́ ìfẹ́ àti àwọn ọ̀rọ̀ oníyebíye eléyìí tí ọmọ ń bá wọn sọ ní gbogbo ìgbà. Bàbá tún kí ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Kazeem Shettima. Bàbá ní àwọn kí o kú iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe. lẹ́yìn èyí bàbá ní àwọn kí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè yìí pẹ̀lú iṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe láti jẹ́ kí ètò àti ìlànà orílẹ̀‐èdè Nàìjíríà kọ́ bọ́ sí ipa eléyìí tí gbogbo wa fẹ́. Bàbá ní bí mo ṣe wá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi lónìí òde yìí, mo rántí wípé orílẹ̀-èdè Nàìjíríà a wà nínú àwọn ìdojúkọ kankan tó sì jẹ́ pé àwọn ìdojúkọ yìí láìpẹ́ láì jìnnà gbogbo ìdojúkọ yìí náà ni ó wá padà di ayọ̀ fún wa o. wọ́n ní lórí àtúntò lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí àwọn ń gbé, wọ́n ní lóòótọ́ o àwọn rí i pé ó nira díẹ̀ lára àwọn èèyàn, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà gbogbo àwọn tí ń pariwo tí ń ké mu rọra lásìkò yìí, gbogbo wọn náà ò ní wọ́n ò rí ipa oore eléyìí tí ó wà nínú àtúntò eléyìí tí àwọn ń ṣe. lẹ́yìn èyí bàbá òsè àsọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè àgbáńlá ayé. wọ́n ní tí èyí bá ṣe ogun àbí nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn apá abìkan lórílẹ̀-èdè yìí, wọ́n ní gbogbo àwọn ihun táwọn ti ń ṣe bá ti máa rí parẹ́. sẹ́ẹ̀rí ogun ó tún mú àwọn nǹkan kan èbù ẹ̀yìn, ó tún mú bá ètò táwọn ti làálẹ̀. wọ́n ní ibi táwọn ti ń dúpẹ́ pé epo ti wà lórí ibi táwọn wà, wọ́n ní pẹ́rẹ́ ni ogun ọ̀hún wọlé. ogun tó sì wọlé yìí ó tún ti mú èbù ẹ̀yìn bá ọ̀rọ̀ epo jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé, kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan. ṣùgbọ́n bàbá ní láìpẹ́ láì jìnnà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà inú yóò mọ̀ dùn o, tọkàn yóò sì balẹ̀. ìwé ìròyìn The Nation ló sọ pé àmì o tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí eléyìí ló ti jáde wá. ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna ni ó ti fètè ẹ̀gàn pé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ó ní akúrẹ̀tẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe wí o. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ọ̀hún ló fẹjú kẹ̀kẹ́ sí ọmọ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bashir El-Rufai ni ó ti fètè ẹ̀gàn, ó ti fi pe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn ó padà tún bọ́ sí ojú òpó ayélujára tó sì tọrọ àforíjì wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima mo tọrọ àforíjì, ṣebí bí ọmọ kékeré tó bá ti gbẹ́gun ọdẹ́kun àwọn àgbá ní kò ní í ṣe mi àfojúde. ọ̀rọ̀ yìí ló sì ti di gbọ́n mi sí omi òtó lójú òpó ayélujára tí àwọn ènìyàn tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. lánàá ọjọ́ àìkú ní Bashir El-Rufai ló bọ́ sí ojú òpó ayélujára X rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé mo tọrọ àforíjì lórí àwọn ọ̀rọ̀ kan tí mo sì sọ sí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. kí ni àwọn ọ̀rọ̀ ọ̀hún àti wípé kí ló bá sísọ ọ̀rọ̀ sí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kí ló bá wá láti ẹnu ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna. ọ̀rọ̀ rẹ̀ o nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó ti kọ́kọ́ ṣáájú fi léde ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 tí a wà yìí. níbẹ̀ ni ọmọ náà ló ti kọ síbẹ̀ wípé Kashim Shettima kò lo ipò rẹ̀, bẹ́ẹ̀ ni kò ṣe àwọn ìgbésẹ̀ kan èyí tó tó àti èyí tó yẹ pẹ̀lú bí oríṣiríṣi àwọn ìwà kò tọ́ bíi ìwà àjẹbánu bó ṣe ń lọ ní ilé ìgbé ààrẹ ní Àbújá. wọ́n wá kọ síbẹ̀ wípé kò lo ipò náà bó ṣe tó àti bó ṣe yẹ o, àti wípé akúrẹ̀tẹ̀ ènìyàn ni nínú ọ̀rọ̀ náà. nígbà tí ọ̀rọ̀ yìí tó di gbàgbós lójú òpó ayélujára, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé
ẹnu rẹ̀ sí àgbàlagbà sí èèkàn láàrin ìlú ló bá bọ́ sí ojú òpó ayélujára padà. Ó sì yára fi fọ́nrán fídíò ọ̀hún ó fi balẹ̀, ìyẹn ni wípé ó dìlítì ẹ̀ lójú òpó ayélujára ọ̀hún. Ṣùgbọ́n púpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fojú sẹ̀yẹ àtàrí fọ́nrán fídíò àti ọ̀rọ̀ tó kọ yìí. Nígbẹ̀yìngbẹ̀yìn ó bá bọ́ sí ojú òpó ayélujára lánàá padà tó sì ń tọrọ àforíjì wípé ẹ dáríjì mí, bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi, àwọn àgbà ní kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé òṣùbà ràbàǹdẹ̀ fún ọmọ Malam Nasiru El-Rufai ọ̀hún wípé ó tètè tọrọ àforíjì àti wípé ó mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi. Ìwé ìròyìn Punch ni ó Punch ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Ìgbà tá a bá padà dé a ó tún tẹ̀síwájú. Ẹ kú òkàlẹ̀. tẹ́tí sí ìpínlẹ̀ pàtàkì yìí. Baálẹ̀ àdúgbò Òkè Ògún ní ìlú Òkè Ògún, olóyè Rahim Rauf Adélàní, wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pàtàkì tó wá síbi ayẹyẹ ìwúyè tí wọ́n fi àwọn ọmọ ìgbìmọ̀ àdúgbò Òkè Ògún jẹ ní ìlú Òkè Ògún ní àdáyanrí. Wọ́n dúpẹ́ lọ́wọ́ onímìí àtìtì ilẹ̀ ìmìà ọba Akínlẹ́yẹ Akínfẹ́mi Oyèníyì. Wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá olóyè Rafiu Gbọ́lágadé Okunola aláṣẹ àtìtì ìlú Òkè Ògún. Wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè Kọ́sìm Afọlábí ààrẹ owó baálẹ̀ gbọ́njẹ̀ títí ìlú Òkè Ògún. Wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè Gbóyèládé Ọládèjì Akíntọ́lá baálẹ̀ Òlèlè ìlú Òkè Ògún. Wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè Sàláwù Lawan Adéjùmọ̀ baálẹ̀ Ọgán ìlú Òkè Ògún. Wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè Ìrókò Michael Olúgbénga baálẹ̀ Bòdù ìlú Òkè Ògún. Wọn ò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ olóyè Hussaini Musbau baálẹ̀ Alúbọ́ ìlú Òkè Ògún. Wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè Adùnọlá Rahim Lawan Oyèmọ́nlá. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pàtàkì. Wọn ò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ ìlú Òkè Ògún lápapọ̀ pẹ̀lú gbogbo ọmọ ìgbìmọ̀ àwọn ẹlẹ́ṣọ̀ aláàbò tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìwúyè ọ̀hún tí wọ́n ṣe. Wọn ò gbàgbé láti tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Tájọlà ọ̀nàrẹ́bù Mustapha Hakeem Ọláwálé. Wọn ò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Ògúnlékè Sunday Julius, leader of the house. Dúpẹ́ lọ́wọ́ àwọn baálẹ̀ Òkè Ògún lápapọ̀ pẹ̀lú àdúrà yìí pé Òkè Ògún kò ní bàjẹ́ láṣẹ Ìdùmarè. Ayẹyẹ ìwúyè tí wọ́n ṣe fún àwọn baálẹ̀ wọ̀nyí, àwọn náà ni olóyè Abraham Adéṣọlá Àlàbá gẹ́gẹ́ bí Ṣọ́balógún Òkè Ògún, olóyè John Bádáìró Adégòkè gẹ́gẹ́ bí Àbúrò Òkè Ògún, olóyè Táíwò Ṣàngólẹ́yẹ Abel gẹ́gẹ́ bí Máyà Òkè Ògún, olóyè Ṣítù Ismaila Adémọ́lá gẹ́gẹ́ bí Alámúrò Òkè Ògún, olóyè Mákindé Sunday Akíndé gẹ́gẹ́ bí Máyégún Òkè Ògún, olóyè Òkúlọlá Lẹ́tìr Àyànwọlé gẹ́gẹ́ bí Amúlùdún Òkè Ògún. Olóyè Isaac Adélékè Àjàyí gẹ́gẹ́ bí Balógun Òkè Ògún Òkè Ihò. Olóyè Abọ́dúnrìn Janet Ọláṣadé Ọlọ́runlówù gẹ́gẹ́ bí Ìyálóde, olóyè Abigail Adémọ́lá Ayọ̀adé gẹ́gẹ́ bí Ìyálọ́jà Òkè Ògún, olóyè Ìdòwú Ọ̀jẹ́lérè Israel Gbọ́ba ní Òkè Ògún, olóyè Àmùdá Rasheed Adéṣọlá gẹ́gẹ́ bí Abẹ́sẹ̀ Òkè Ògún. Ìkíni yìí ló wá láti ọ̀dọ̀ olóyè Rahim Rauf Adélàní baálẹ̀ Òkè Ògún ìlú Òkè Ògún. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Craftsmen and Traders Association Òkè Ògùn Zone 1 lábẹ́ alága wọn Alhaji Wasiu Salaudeen Arula ń pe gbogbo oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ní ìjọba ìbílẹ̀ Kájọlà, Ìsẹ́yìn, Ìwájọwà àti Ìtẹ̀síwájú láti wá pàdé Babalọ́jà in general àti ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji YK Abbas àti àwọn aṣojú gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé tí wọn yóò máa ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀ún sí wọn àti láti bá wọn jíròrò nípa ọrọ̀ ajé àti ìdàgbàsókè iṣẹ́ wọn. Ọjọ́rú Wednesday ọjọ́ 1 oṣù kẹrin ọdún yìí ni a ó máa gbàlejò Babalọ́jà in general àti àwọn ẹ̀mẹ̀wà wọn. Òkè Ògùn Town Hall la ó ti máa pàdé agogo 11 òwúrọ̀ ńlẹ̀ tó sì máa bẹ̀rẹ̀. Ọba Dr. Abdulrafi Oṣuọlálé Mustapha Adéyẹtàn kejì oúnjẹ tilẹ̀ Òkè Ògùn ní orí adé ń kalẹ̀ lọ́jọ́ náà tí wọ́n máa gbàlejò àwọn ọba aláyé níbi ìpàdé ọ̀hún. Bákan náà ni alága ìjọba ìbílẹ̀ Kájọlà Honorable Abdulhakeem Ọláwálé Mustapha Mugati yóò máa wà ní ìkàlẹ̀
láti gbàlejò àwọn èèkàn nínú olóṣèlú bíi ọ̀nàrẹ́bù Najimdeen Oyèṣínà Oyèdèjì, ọ̀nàrẹ́bù Azeez Musibau Action àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó máa retí yín o. Olùkéde Alhaji Wasiu Salaudeen Arula, Babalọ́jà Òkè Ògùn Zone 1 lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí lórúkọ Khalifa Michaela Lanrewájú, alága ológun Ìwéré-Ilé àti agbègbè rẹ̀ la fi ń kí àwọn ẹni bí ẹni, àwọn ènìyàn bí ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ìsìnkú ìyáàfin Juliet Alaba eléyìí tó jáde láyé ní ọjọ́ 19 oṣù kẹta ọdún tí a wà yìí, tí a sì sin wọ́n ní ọjọ́ 28 oṣù kẹta tí a wà. Bákan náà, a kú àṣeyìndì, ọjọ́ yóò jìnnà síra wọn. Mo kí àwọn ìdílé ọkọ olóògbé, mo kí gbogbo ẹgbẹ́ NAPMED ní ìlú Ìwéré-Ilé àti ní agbègbè Òkè Ògùn. Bákan náà, a kí gbogbo àwọn ènìyàn tí wá láti ìlú Òkè-Ò, láti ìlú Ìṣẹ́yìn, láti gbogbo agbègbè Òkè Ògùn lápapọ̀. Bẹ́ẹ̀ sì ni a kí àwọn àlùfáà ìjọ Àgùdà tí ó wà ní ìlú Ìwéré-Ilé. Ẹ ṣeun, ẹ kú dìde, lágbára Ọlọ́run gbogbo wa a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, ikú tó yá báyìí kò sì ní mẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa lọ. A kí gbogbo àwọn ọ̀rẹ́ olóògbé, a kí gbogbo àwọn mọ̀lẹ́bí ọkọ wọn, a kí gbogbo ẹgbẹ́ NAPMED lápapọ̀. Ọjọ́ yóò jìnnà síra wọn, a kú aráfẹ́rakù, Ọlọ́run ọba yóò dúró ti gbogbo wa o. Olùkíni Khalifa Michaela Lanrewájú, alága ológun Ìwéré-Ilé àti agbègbè rẹ̀. اللهم اهدنا فيمن هديت. Asalaamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Èyí ni ìjọ Solatu Muridiya Society of Nigeria Solam ẹ̀ka ti ìlú Tápà ni wọ́n fi ń pe gbogbo ènìyàn síbi wíwé láwàní àti ìfinijoyè ẹ̀sìn lábẹ́ olùdásílẹ̀ Fadilat Sheikh Isiaq Abdulfatai Abolajoko Àánú Ọlọ́run Zainu Abidin pẹ̀lú Chief Missioner Usaz Abdulkadri Sulaiman Akọ́láwọlé Kúrótùlẹ̀ Ain Ajigbọ́tù ọmọ kékeré pẹ̀lú Amirat ìjọ Solam Madam Aulat Lawal. Ọjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ayẹyẹ ọ̀hún yóò máa wáyé. Ọjọ́ Sátidé ọjọ́ 4 àti ọjọ́ Sunday ọjọ́ 5 oṣù 4 ọdún tí a wà yìí inshallah nínú mọ́sálásí ńlá ti ìlú Tápà Ìbàràpá North Local Government lábẹ́ àṣẹ His Royal Majesty Ọba Sunday Oyèkànmí Títílọpẹ́ Gbádéwọ̀lú àkọ́kọ́ eléèpé ti ìlú Tápà pẹ̀lú Chief Imam ìlú Tápà Fadilat Sheikh Azim Hasan Ajibola. Àwọn bàbá ń kàlẹ̀ ọjọ́ náà ni Honourable Abdulateef Lawal Akórèdé alága ìjọba ìbílẹ̀ àríwá Ìbàràpá àti Alhaji Dr. Abdulhamid Omilana Ọláànábì. Àwọn ìyá ń kàlẹ̀ ọjọ́ náà ni Alhaja Toyibat Taiwo pẹ̀lú Alhaja Tonzwe láti ìlú Abẹ́òkúta àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi Honourable Ọ̀túnba Ayọ̀délé Àmùdá pẹ̀lú Honourable Chief Títí Ọbádòkun. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí nọ́mbà yìí 09035873803. Ìjọ Solatu Muridiya Society of Nigeria Solam lóní Ridwanullahi Akibar. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. Alhaji Lateef Akínọlá Ògoolúwa wọ́n ń lo àsìkò yìí láti kí bàbá olóyè Rahim Rauf Adélàní kú iṣẹ́ ìlú lórí fífi ìgbìmọ̀ àdúgbò Òkè Ògún ìlú Òkè-Ò jẹ oyè tuntun àwọn olóyè wọ̀nyí. Olóyè Abraham Adéṣọlá Àlàbá gẹ́gẹ́ bí Ṣọ́balógún Òkè Ògún. Olóyè John Bádáoró Adégòkè gẹ́gẹ́ bí Àgùrò Òkè Ògún. Olóyè Táíwò Ṣàngólẹ́yẹ Abel gẹ́gẹ́ bí Máyà Òkè Ògún. Olóyè Ṣítù Ismaila Adémọ́lá gẹ́gẹ́ bí Alámúrò Òkè Ògún. Olóyè Mákindé Sunday Akíndé gẹ́gẹ́ bí Máyégún Òkè Ògún. Olóyè Òkúnlọ́lá Lẹ́tìr Àyànwọlé gẹ́gẹ́ bí Amúlùdún Òkè Ògún. Olóyè Isaac Adélékè Àjàyí gẹ́gẹ́ bí Balógun Òkè Ògún Òkè-Ò. Alhaji Lateef Akínọlá Ògoolúwa wọ́n dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo àwọn olóyè tuntun ọ̀hún pẹ̀lú àdúrà wípé àdúgbò Òkè Ògún ìlú Òkè-Ò kò ní bàjẹ́ o. Alhaji Lateef Akínọlá Ògoolúwa wọ́n tún kí Alhaji Wasiu Salaudeen Arula tí wọ́n jẹ́ Babalọ́jà Òkè Ògùn Zone 1 kú ìmúrasílẹ̀ láti gba àlejò Babalọ́jà ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji YK Abbas tí wọ́n gba àlejò wọn ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ọjọ́ 1 oṣù 4 ọdún 2026 tí a wà yìí nínú Town Hall ìlú Òkè-Ò pẹ̀lú àdúrà yìí pé Òkè Ògùn lápapọ̀ yóò máa tẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní í dàrú o. Olùkíni Alhaji Lateef Akínọlá Ògoolúwa ló ń kí gbogbo àwọn ènìyàn. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí lórúkọ iléeṣẹ́ BB Laundry Bínú Bádùn nílùú Ìwéré-Ilé ní a fi ń kí ìyáàfin Felicia Ògúndáre tí gbogbo ènìyàn mọ̀ sí Mọ́mì Emmanuel nílùú Ìwéré-Ilé.
fún ayẹyẹ ìgbéyàwó àwọn ọmọ wọn eléyìí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta eléyìí tó kọjá yìí. A kí yín wípé ẹ kú ìnáwó nára, lágbára Ọlọ́run ayọ̀ náà yóò kalẹ̀, irú ayọ̀ bẹ́ẹ̀ kò sì ní wọ́n ní ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, èyí a ti ṣe náà kò ní bàjẹ́. A kí yín o, ẹ kú ìnáwó, ẹ kú ìnára, iṣẹ́ àwọn yòókù yóò ṣojú ẹ̀mí yín. Olùkíni BB Laundry tí gbogbo ènìyàn mọ̀ sí Bínúbádùn nílùú Wérélé ló ń kí yín. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn àjímúná ròyìn ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú o, gẹ́gẹ́ bí a ti ṣe kọ ìwé rẹ̀. Ìpolówó yìí ètò ẹ̀yin náà bá wa gbé ìpolówó yín wá kábà yín polówó ẹ̀ kí gbogbo ayé kí wọ́n sì gbọ́ nǹkan tí ẹ gbé dání ní ọ̀bá lẹ́jọ́ nù o. Nínú ìwé ìròyìn The Nation òun náà ni ìròyìn eléyìí ló ti jáde. Níbẹ̀ ni Wike ló ti wí nǹkan ò kí ni Wike wí. Wike jí ó di mímọ̀ wípé ṣe rí ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ ń wò yìí wọ́n mọ̀ jáde tí wọ́n sì dupò lọ níbi ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni ó jáde o níbi ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 tá ń wí bẹ́ẹ̀. Ẹni tí ó jẹ́ aṣíwájú kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí tún ṣe mínísítà fún olúùlú orílẹ̀-èdè yìí FCT Àbújá Nyesom Wike òun náà ló sọ̀rọ̀ yìí lálẹ́ àná níbi tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti ń ṣe ìpàdé gbogbogbò National Convention eléyìí tí wọ́n ṣe lánàá òde yìí. Níbi ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ó kàn ń ṣe ní láàánú o wípé àwọn kan wọ́n ti ń fò fẹ̀rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. Oníṣẹ́ rí ìṣòro kéèké wọ́n ní iná ló dé bá ẹgbẹ́ òṣèlú PDP o táwọn kan tí wọ́n sì fi ń fò kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP òun sọ ọ̀rọ̀ ìdánilójú rẹ̀ wípé tó bá di ọdún 2027 wọ́n jáde wọ́n sì dupò wọ́n jáde ìdìbò lọ́dún 2027. Wike òun náà ló sọ̀rọ̀ yìí nílùú Àbújá lánàá òde yìí níbi ètò ìpàdé gbogbogbò eléyìí tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n gbé kalẹ̀ lélẹ́yìí tí àwọn àjọ tó sì mójútó ètò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Independent National Electoral Commission eléyìí tí wọ́n wà níkàlẹ̀ láti mójútó ìpàdé gbogbogbò ọ̀hún. Níbẹ̀ òun náà ni wọ́n ti jẹ́jẹ́ wípé ẹni tí ó jẹ́ alága fìdíhẹ́ fún àwọn ìgbìmọ̀ eléyìí tó ń ṣe ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Abdulrahman Muhammed òun náà ni yóò mọ tukọ̀ ẹgbẹ́ ọ̀hún lọ́wọ́ yìí. Nígbà Wike sọ̀rọ̀, Wike ní lógo Ọlọ́run lágbára Ọlọ́run ní ọdún 2027 ẹgbẹ́ òṣèlú PDP yóò jáde o yóò sì dupò jákèjádò ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Sẹ́nitọ̀ Samuel Anyanwu nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé sẹ́ẹ̀rí ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP láti bí ọdún mẹ́rin sẹ́yìn ọwọ́ ọ̀hún náà ló wà o, nítorí pé gbogbo tó bá jẹ́ dúkìá ẹgbẹ́ òṣèlú ọ̀hún àkàtà ọ̀hún ló wà tó fi mọ́ ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọwọ́ ọ̀hún náà ni ó tún wà. Ẹni tí ó jẹ́ alága fìdíhẹ́ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ló ti wájú ó di mímọ̀ wípé ẹ wo ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni wọ́n jáwé olúborí lára àwọn ìdìbò kọ̀ọ̀kan eléyìí tí wọ́n bá dì ní ọdún 2027 lára àwọn eléyìí tí wọ́n dìbò yàn táwọn náà tún ti di ipò pàtàkì mú nínú ẹgbẹ́ òṣèlú PDP. Lánàá òde yìí náà láti rí Aaron Chukwuemeka ẹni tí yóò jẹ́ igbákejì alága yanyan fún àwọn tó wá látàpá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà Yusuf Akwekwe ẹni tí ó jẹ́ igbákejì alága fún àwọn tí ó wá láti apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà Anyanwu òun náà ni akọ̀wé àgbà yanyan fún ẹgbẹ́ òṣèlú PDP Kamorudeen Ajibade òun náà ni ó jẹ́ olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ òfin Ọlábísí Kọ́láwọlé òun náà ni igbákejì akọ̀wé àgbà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Dìran Ọ̀dẹ́yẹmí òun náà ni ó jẹ́ akápò fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Lára àwọn èèkànlẹ́ẹ̀kàn eléyìí táwọn náà tí wọ́n wà ní ìkàlẹ̀ lánàá níbi tí wọ́n ti ń ṣe ìpàdé gbogbogbò ọ̀hún òun náà láti rí àwọn tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Gómìnà nígbà kan rí Samuel Ortom ti ìpínlẹ̀ Benue, Okezie Ikpeazu ti ìpínlẹ̀ Abia,
ẹni tí òun náà jẹ́ gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Kwara Bukola Saraki gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Jigawa ìyẹn Sule Lamido gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Kaduna Ahmed Markafi àti gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Gombe Hasan Dankwambo òun náà ni wọ́n wà níkàlẹ̀ ọ̀hún lára àwọn tí wọ́n tún wà ń bẹ̀ láti rí ẹni tí ó jẹ́ aṣíwájú fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin eléyìí tó kéré jùlọ Abba Moro sẹ́nitọ̀ Zainab Kure sẹ́nitọ̀ Abdullahi Ningi sẹ́nitọ̀ Emmanuel Bwacha Alhaji Kawu Baraje àti sẹ́nitọ̀ Natasha Akpoti Idoagan òun náà ó wà níkàlẹ̀ lára àwọn tí wọ́n tún wà níkàlẹ̀ láti rí sẹ́nitọ̀ Mao Ohun Abowa ẹni tí òun náà jẹ́ ìkàn láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà tó tún ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ààbò lórílẹ̀-èdè wa tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà Eheldoka SAN òun náà ni ó ti kọ̀wé tó ti fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó sì ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú PDP lásìkò eléyìí tá a wà yìí ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ̀ ó tún kú o bẹ́ẹ̀ ń bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. jẹ́ ká tún lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń padà bọ̀ wá ẹ̀ kó kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì ọjọ́ kan làálàá oyin tí dán lẹ́nu mẹ́rán-mẹ́rin ọjọ́ kan là jọ̀gẹ̀dẹ̀ tí ṣe ni lẹ́nu mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ ọjọ́ kan là gbá pátá gbẹ́sẹ̀ tó di wíwo ọjọ́ kan ni màmá wa gbé apá tó gbé ẹsẹ̀ tó di wíwo ọjọ́ 18 nínú oṣù tá a wà yìí ni màmá wa Àlàbá Juliet Abiona ni wọ́n dágbére fáyé bí ètò ìsìnkú yóò ti lọ nìyí ọjọ́ 27 nínú oṣù tá a wà yìí on the 27 ni àṣálẹ́ orin onígbàgbọ́ wakekeeping ní dédé agogo 5 ìrọ̀lẹ́ ní inú ìjọ St Joseph Catholic Church ní Ìwéré Ilé ọjọ́ 28 nínú oṣù tá a wà yìí on the 28 ni wọ́n ò ṣe ìsìn ìdágbére fún màmá wa olóògbé Àlàbá Juliet Abiona ní inú ìjọ St Joseph Catholic Church ní Ìwéré Ilé ní dédé agogo 10 òwúrọ̀ gbogbo ẹbí ará ọ̀rẹ́ ló ń ṣe lédè lẹ́yìn rẹ̀ màmá Florence màmá Patricia màmá Samson màmá Ọpẹ́yẹmí gbogbo èèyàn ló sọ yí pé ó dàárọ̀ o olùkéde àwọn ni pàtàkì ìkéde yìí wá láti ọ̀dọ̀ aláyélúwà kábíyèsí ọba Ashiru Oyèbísí Ọlálérè Ìfẹ́ìlúwà ti ìlú Ìlúà fi àsìkò yìí wípé kí ekulé kó gbọ́ kó sọ fún toko kí àdọ́gbọ́ kó rò fún òǹdò wípé àwọn kọ̀ọ̀kan ń wọlé wá sí ìlú Ìlúà láti wá gé igi tàbí wọ́n ń kó igi àgbẹ̀ tàbí wọ́n ń gbé jàǹjàlà wá sí orí ilẹ̀ ìlú láì jẹ́ wípé wọ́n gba àṣẹ lọ́wọ́ kábíyèsí tàbí olóko ló mú wọn lọ síbẹ̀ láti lọ ṣiṣẹ́ nínú oko rẹ̀ kábíyèsí aláyélúwà ọba Ashiru Oyèbísí Ọlálérè wọ́n ní àwọn ò faramọ́ láti wá sí orí ilẹ̀ ìlú tó jẹ́ ilẹ̀ ìlú Ìlúà láì gba ìwé àṣẹ lọ́wọ́ kábíyèsí tàbí yọjú sí kábíyèsí ilẹ̀ yìí láti Ìsòfú lọ sí Ìpàmù kò sí àyè fún ọkọ̀ kankan láti wọlé sí orí ilẹ̀ náà títí kábíyèsí tí wọ́n fi àṣẹ lélẹ̀ ọba aláyélúwà àti ìlú Ìlúà wọ́n ní ilẹ̀ yìí kò sí fún títà rárá fún ẹnikẹ́ni tàbí gé igi sí orí ilẹ̀ yìí ilẹ̀ Ìṣòfú sí Ìpàmù kábíyèsí ní àwọn kò gbọdọ̀ bá ẹnikẹ́ni lórí ilẹ̀ yìí tó gé igi tàbí ó wọn ilẹ̀ fún ẹnikẹ́ni láti àkókò yìí ẹni tí ọwọ́ bá tẹ̀ ohun tí ojú rẹ̀ bá rí yóò máa faramọ́ àwọn olùkéde kábíyèsí ọba aláyélúwà Ashiru Oyèbísí Ọlálérè Ìfẹ́ìlúwà ti ìlú Ìlúà àti lábẹ́ alága ọ̀dọ́ ìlú Ṣẹ́gun Fáyẹmí àti olórí ọ̀dọ́ Oyèníyì Timothy olórí ọ̀dọ́ gbogbo Ìlúà pátápátá àwọn ló ń ké. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn wa ó sì ń sún sapá iwájú nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá o àwọn ajínigbé tí wọ́n jí àwọn ènìyàn gbé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara wọ́n mà ti kọ owó tí àwọn ará ìlú tí wọ́n gbé fún wọn mílíọ̀nù 10 náírà ni wọ́n gbé fún wọn ṣùgbọ́n wọ́n ní àwọn ò fẹ́ bí kì í bá ṣe bílíọ̀nù 1
náírà ni àwọn fẹ́ 1 billion naira gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde. Àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti wà nínú àìbalẹ̀ ọkàn báyìí tí púpọ̀ wọn sì ti fi ilé wọn kalẹ̀ o tí wọ́n ṣàṣálà fún ẹ̀mí wọn bó ṣe jẹ́ wípé gbogbo ìgbà ni àwọn báńdíìtì àti àwọn ajínigbé ni wọ́n ń ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan bó tún ṣe wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Òmùgo ní ìpínlẹ̀ Kwara ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Àwọn ènìyàn 8 tí wọ́n jẹ́ ọmọ ìjọ ECOWAS ni wọ́n sì tún wà ní àkàtà àwọn ajínigbé gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí olùṣọ́ àgùntàn ìjọ náà Tọ́ba Ọmọlé òun ló bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tó sì ṣàlàyé pé àwọn ti jọ dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé yìí tí àwọn sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé kí wọ́n gba mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ajínigbé wọ̀nyí wọ́n yarí kalẹ̀ o wọ́n fi àáké kọ́rí wípé 1 billion naira ni àwọn ó gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ó ní àwọn sì tún sa owó ọ̀hún jọ ó sì pé mílíọ̀nù 10 náírà ni àwọn lọ gbé fún wọn wípé ẹ dákun ẹ̀yin bàbá ọkọ wa ẹ dákun ẹ rà wá kalẹ̀ ẹ gba owó yìí wọ́n ní àwọn ajínigbé wọ́n sì tún kọ̀ jálẹ̀ wípé bí owó yìí tí ò bá pé bílíọ̀nù kan náírà àwọn ò ní gbà o gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìròyìn Vanguard. Gbogbo ọ̀nà tí àwọn oníwèé ìròyìn tí wọ́n san láti bá àwọn aláṣẹ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò láti bá wọn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ títun yìí nípa ìṣẹ̀lẹ̀ kíkọ owó kalẹ̀ tí àwọn ajínigbé kọ owó kalẹ̀ yìí ni ó já sí pàbó nígbà tí àwọn oníwèé ìròyìn tí wọ́n ń sa ìròyìn jọ wọ́n ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ púpọ̀ àwọn ará ìlú ni wọ́n ti kó kúrò ní ìlú náà tó jẹ́ pé àwọn ewúrẹ́ àwọn àgùntàn àti àwọn adìrẹ ló kù níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kọ́lọ́run kó gbà wá. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde ẹ lọ́ọ́ mú kẹyẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti Ìbàràpá ní ẹ ti ń jó di mímọ̀ wípé Ògúndòyìn náà làwọn ò buwọ́lù kó jáde kó sì dípò gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2027. àwọn ìkànlẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹ̀ka ti Ìbàràpá land òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n ti ní abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Right Honourable Adébọ̀ Ògúndòyìn òun náà ni àwọn nígbàgbọ́ nínú rẹ̀ tí ó ṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò ti ọdún 2027. ọ̀rọ̀ yìí náà ló jáde o níbi ètò ìpàdé eléyìí tí wọ́n ṣe ní agbègbè Igbóọrà ní Ìbàràpá Central Local Government ní òpin ọ̀sẹ̀ eléyìí tó kọjá yìí. níbẹ̀ náà ni ìpàdé ọ̀hún ló ti wáyé o tí wọ́n sì ti ń jó di mímọ̀ wípé àwọn ó ṣe àbẹ̀wò ìyẹn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí àwọn bá ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn sì sọ èròǹgbà wọn o láti ṣe àtìlẹ́yìn ìyẹn fún ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jẹ́ kí ó ṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò ti ọdún 2027. lẹ́yìn èyí òun náà ni wọ́n jó di mímọ̀ wípé ṣe rí ìsọwọ́tukọ̀ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí wọ́n ní eléyìí gan ló mú wa nígbàgbọ́ nínú rẹ̀ wípé èèyàn ni tó sì léléwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. wọ́n jó di mímọ̀ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tòótọ́ ni o tó sì ní ìfọkànsìn àti ìgbélárugẹ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìdí rẹ̀ rẹ́ o táwọn rò papọ̀ táwọn fi ronú pé ẹ wo bó bá kùràwọ̀ kan lójú ọ̀run lọ́dún 2027 ti Adébọ̀ Ògúndòyìn òun náà ni àwọn ò fi ṣe. ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún fún ti àárọ̀ yìí. jẹ́ ká gbé súnmọ́ àwọn aráalé ní ìwọ̀nba ìṣẹ́jú péréte tó kù yìí a ti ṣí ojú òpó kalẹ̀ 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí tẹ́tì bá wa dá sí. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ kú ojúmọ́ o. ọ̀bájádọ̀. ẹ káàárọ̀ sà. ẹ kúṣẹ́ o. àlejò lówó láti ìlú Wérélé. à ń gbọ́ yín sọ. ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ ìpàdé tí àwọn Wike ṣe tó sọ lórí ọ̀rọ̀ PDP pé ní 2027 ẹgbẹ́ PDP ó jáde yóò wọ́n sì dìbò lóòótọ́ ni wọ́n tún ẹgbẹ́ tò nìyẹn àmọ́ ìpele méjì ni ló pín sí
ìdí tó fi pèsè ìpele méjì ni pé mo mọ̀ pé ó ń ṣiṣẹ́ fún bàbá Tinubu ó sì tún ṣiṣẹ́ fún ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ PDP náà àmọ́ ọlọ́wọ́ kọ àmọ́ ti lábẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ní ọ̀rọ̀ ti ààrẹ tí wọ́n sọ lérí ètò ààbò pẹ̀lú owó tó ń yà kalẹ̀ fún àwọn ọmọ ológun ó ń ṣe dáadáa tí bàbá ó túbọ̀ tẹ̀síwájú sí èyí tó tún jẹ́ nǹkan ìgbádùn fún àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ tí ò ṣiṣẹ́ ìjọba kẹ̀kẹ́ tí ò ṣiṣẹ́ ológun tí ò ṣiṣẹ́ kẹ̀kẹ́ rárá pé lábẹ́ ìjọba federal government náà lọ́wọ́ àfi ìjẹ́pá wọn náà ní ẹ̀tọ́ láti máa dìbò ẹ̀tọ́ títí wọn náà kí wọ́n má fi dùn wọn Nàìjíríà ní ìbàjẹ́ má sálà. ẹ ṣe o 070 47 70 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí láti bá wa pẹ̀kẹ́lù ẹ̀lú ẹ káàárọ̀ o ní pápápá ẹ kójúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín. abẹ́rẹ́ kiri obi o ẹ kú iṣẹ́ o orí ọmọ ló sọ̀rọ̀ láti orí ilé ẹ kú iṣẹ́ ara nígbàtà ọ̀rọ̀ àwọn bandits tó gbé àwọn yẹn lọ rí ẹni pé náírà tó mínísítà wa tó fà sí ètò ààbò yẹn ti sọ ọjọ́ kẹfẹ́ àwọn ò ní máa tẹ́wọ́ mú wọ́n ti tún gbé àwọn yẹn wọ́n ti ń gbowó náà àti wọ́n ti wọ́n gbé ilé yẹn ni àwọn obìnrin bẹ́ẹ̀ náà sọ pé owó ọmọ wọn onímọ̀ wọn àtàwọn máa rí sí i wọ́n dàrú kíjọba ọ̀rẹ́ wọn lọ́wọ́ fún ọ̀sẹ̀ wọ́n yẹ kó pé fún ọkọ̀ gbà wọlé ẹ̀kọ́ bẹ́ẹ̀ àmà ní dààmú àníri wàhálà o 1 billion àwọn kìnìún náà dájú wọ́n dà fún ọ̀sán wa Nàìjíríà ṣòwò iná wa wà bẹ́ẹ̀ ni ara ànúgbà àwọn òní jí pé olè sẹ́yìn òsì ní jóná ẹni tẹnugbó bí ọwọ́ ọ̀làlá haúlà wàlá kúwàtà ilá abilá rírì àti. ẹ ṣe o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí kábọ̀mùlá díẹ̀ ní kékeré à ń padà bọ̀ wá ikú kalẹ̀. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ ókè náà ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò ókè 0902702409060823070 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀kò ókè náà ó ti yá 09027024370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ́ ni kò béèrè fún Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe. bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n gbogbo etí tó ń gbọ́ wa abala tá a dé yìí iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ wọn tí egbòogi náà tó sì ń ṣe àgọ́ ara ọmọ ènìyàn
láǹfààní. ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtà ni wọ́n mọ àǹfààní tí wọ́n ń jẹ ní iléeṣẹ́ Ralac Ventures pẹ̀lú bó ṣe jẹ́ wípé owó kékeré ni wọ́n fi ń kó ọ̀kan ọ̀jọ̀kan egbòogi tó ń jáde ní iléeṣẹ́ yìí tí àwọn sì ń jèrè gọbọi lórí rẹ̀. ìgbà ìgbádùn ọmọnìyàn ni ó jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. Alhaji Abolore àwọn náà wọ́n darapọ̀ mọ́ wa láìpẹ́ láti sọ púpọ̀ lọ́rọ̀ lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ wọ̀nyí àti bó ṣe ń ṣiṣẹ́ sí àti wípé àǹfààní wo gan ni àwọn ènìyàn ni wọ́n tún jẹ pẹ̀lú bóni ṣe jẹ́ ọjọ́ ajé yìí torí wípé oríṣiríṣi àǹfààní ni ó wà ní iléeṣẹ́ Ralac Ventures. A ó sì ṣe ojú òpó kalẹ̀ fún àwọn ènìyàn wa láti bi Alhaji Abolore ní ìbéèrè kan tàbí èkejì pẹ̀lú bí wọ́n ó ṣe darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí. Alhaji jẹ́ kó di mímọ̀ wípé ìlú Òkè-Èhò ni àwọn yóò wà ní àwúrọ̀ òní yìí, ìyẹn òní ọjọ́ ajé, fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ lo máṣíìnì tí wọ́n gbé wọlé láti ìlú òyìnbó tó jẹ́ pé máṣíìnì náà ni ó na kaṣẹ apá na kaṣẹ ẹsẹ̀ oríkèéríkèé ara kó máa faniṣo àti àwọn àyè kan tó jẹ́ wípé kò jẹ́ kí èèyàn ó ṣàmúlò rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Owó máṣíìnì náà wọ́n ní kò wọ́n rárá o fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń lọ sí iléeṣẹ́ wọn. Àwọn náà wọ́n mọ̀ bí máṣíìnì ọ̀hún bó ṣe ń ṣiṣẹ́ sí. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tí wọ́n fi ọgbọ́n ìgbàlódé gbé jáde òun náà ló wà ní iléeṣẹ́ alálùbáríkà yẹn iléeṣẹ́ Ralac Ventures. Alhaji Abolore kásílẹ̀kùn fún wọn kí wọ́n wọlé pẹ̀lú fọ́nrán wọn yìí lẹ́ẹ̀kan sí ẹ kó kalẹ̀. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún ìkẹ́ ọkùnrin tó kéré òjòjò jókòó wọn ní kí o béèrè fún ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jókòó wọn ní kí o béèrè fún bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún títà náà ó gbẹ̀yìn ara ìjà oṣù tí ó wálẹ̀ déédéé gbogbo ara tó ti kú ò táútáú títà ní kí o béèrè fún ènìyàn tí ó lè sùn déédéé títà ní kí o béèrè fún inú kíkan inú dídùn yìí ń kọ́ títà ní kí o béèrè fún àtiwá tí ó lè ṣe gbọ́sẹ̀ déédéé títà ní kí o béèrè fún iléeṣẹ́ Ralac Ventures ló ṣe ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó títà ní kí o béèrè fún tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogún wọn ní kí o béèrè fún iléeṣẹ́ Ralac Ventures ló ṣe iléeṣẹ́ Ralac Ventures ló ṣe o. Bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n gbogbo ẹ̀yin alára wa Alhaji Abolore wọn ti wà nínú yàrá agbára láàárọ̀ yìí orin wọn la fi sílẹ̀kùn fún wọn wípé kí wọn wọlé sínú yàrá agbára ẹ kí àwọn ará ilé Alhaji. ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà a kú déédéé wòye o àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá. Àmín. àkọ́kọ́ mẹ́ adúpẹ́ fún ọba ọlọ́run ọba ògóògó tó ń rìn wá ṣe ní iléeṣẹ́ wa àti iléeṣẹ́ CPFM iwájú lọ́pọ̀ ibi tí ó máa ń rí sí o. Àmín. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá. Àmín. orúkọ mi ni Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀ bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Olẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Àgọ́ Àrẹ ẹgbẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì akẹ́kàkà bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú Gaya ní orílẹ̀-èdè Republic of Niger àtàìsàn àtàrùn
kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn yín á kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá sí iléeṣẹ́ wa iná ò mà ní tán oyin àìsàn ò ní fara yín ṣe bùgbé kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn yín adúgbò àmọ́ rírì rẹ o wọ́n ní ẹni tí ń jẹ sàárà lọ́gẹ́ni tó ń ṣe sàárà gbogbo ohun tẹ́ ẹ bá rà nílé iṣẹ́ wa ọlọ́run àbá bá a lò ní sábàbí lásán lóògùn ọlọ́run ló ní ìwòsàn lọ́sọ̀ ọlọ́run ọba ọlọ́jọ́ ni yóò fẹ́ ní kọ̀ọ̀kan wa ní àlàáfíà àti wúwú tí ń bẹ́ ní kọ̀ọ̀kan yà nínú àgọ́ ara àti èyí tó kọ́ mánéjì àti èyí tí ò kọ́ mánéjì ọlọ́run ọba yóò fún wa ní àlàáfíà ẹ ṣé àtọkùn. tó ẹ kó àtótónu láti ìgbà tí ẹ ti wọnú yàrá agbára àǹfààní wo lẹ fẹ́ kí àwọn aráalé ó jẹ láàárọ̀ ní lónìí ọjọ́ ajé nílé iṣẹ́ yín. ẹ ṣe àtọkùn a wà ní ìlú òkè òlénì fún gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti ń pè wá tó ń fẹ́ lo machine pàápàá jùlọ gbogbo ohun tí àwọn èèyàn ti wá ń retí tí wọ́n ti ń dà wá láàmú gbogbo àwọn alágbàtà wa yìí pé ẹ ṣe tilẹ̀kùn lẹ́yìn olómi ni ẹ ṣe tilẹ̀kùn lẹ́yìn olómi ni àti ṣe tilẹ̀kùn lẹ́yìn olómi fún ìgbáyégbádùn àwọn èèyàn tí àti gbé wa òun ló wà ní òun ní tilẹ̀kùn lẹ́yìn olómi ni. ẹgbẹ́ sókè. ó ń ṣiṣẹ́ fóbìnrin ó ń ṣiṣẹ́ fọkùnrin. eléyìí ń ṣiṣẹ́ fóbìnrin. ó ń ṣiṣẹ́ fóbìnrin. yálà obìnrin tí ara rẹ̀ ò gbé tí wọ́n bá ń ṣe súnà lọ́wọ́ òun àtọkọ rẹ̀ ó ń ṣiṣẹ́ fún un ó dẹ̀ ń ṣiṣẹ́ fọkùnrin náà tó yẹ pé ara rẹ̀ ò gbé yálà ìdákọ́lẹ̀ ni arúbìnrin sá ni àbásùnkì láṣẹ èmi náà gbọ́sẹ̀ rẹ̀ wà tọ́kùn ló ṣokùnfà ló jẹ́ kémi náà pẹ́ díẹ̀ kí n tó dé. àbájọ máa ń mú ìtajà orí káwa náà gbúdọ̀ ọkọ̀ yẹ abẹ́rẹ́kẹ́ ní ìjẹ́. ṣé bọ́ ṣẹ̀ṣẹ̀ ti lédè ni. kéjì ẹ kí lọ́kọ̀. ọlọ́pàá ìròyìn tèké amúnijá amúni. báyìí ni tẹ bá fún yóò pa mọ́ ṣé wò ní ìjẹ́ olóòwò fẹ́ tó. abẹ́rẹ́ tí lóòwò fẹ́ ẹni tó bá fẹ́ láàbù. èmi ò fẹ́ ń tèmi o. tó lọ mọ gbà lẹ́yìn. èwo ni gbà lẹ́yìn ọkẹ jẹ́ pé tẹ bá fún nísìnyí kò ní mú lọ lé àwọn sáwọn jẹ ẹsẹ mọ òní ní ẹbílẹ̀ yìí ti ṣe ní ẹbílẹ̀ sáwọn jẹ ẹ sáwọn jẹ sàrà ó ní chai bí wọ́n bá sára àwọn jẹ lórí afẹ́fẹ́ tẹ wọ́n tún lọ sára àwọn jẹ ń kọ́ yìí ti ṣe nu. torí náà fún ìgbà ìgbádùn àwọn èèyàn wa tó ti ń pè wá lórí ẹ pé ẹ lólómi àti ṣe tilẹ̀kùn lẹ́yìn olómi pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn ohun tẹ́ ń rà nílé iṣẹ́ wa bọ́lọ́run ṣe ń lò ní sábàbí tẹ́ ń múròyìn ayọ̀ wá bá wa eléyìí náà ta ṣe gbéjáde ọlọ́run àbá lò ń sábàbí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú mo ní sábàbí lásán lóògùn ìwòsàn ọlọ́run ló ní lọ́dọ̀ kọ́lọ́run ọba kó fẹ́ ní kó wá ní ìwòsàn. pé tí oníkóró tí gbogbo èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni sà lílò lẹ́ẹ̀kan ni sólómi yìí wọ́n dùkẹ́nu lẹ́ẹ̀kan náà ni. lílò lẹ́ẹ̀kan ni lílò lẹ́ẹ̀kan gbà tó jẹ́ pé àgbo olómi ni lílò lẹ́ẹ̀kan náà ni. òun ò ní pé à ń mu díẹ̀díẹ̀. kì í ní dé àwọn díẹ̀díẹ̀ alámùtán ni bàbá ti mú kó sagolo kò dẹ̀ ní akọ́líkì kò ní nǹkan kò lọ́tí nú. ìbéèrè wo ló tún fẹ́ béèrè sí. torí kí lè bọ́ béèrè ìbéèrè tó wà lẹ́mìí rẹ̀ tó fẹ́ béèrè òun náà ni pé ṣé tí èèyàn bá ní géèmù lọ́nà ilé yẹn lè lò ní àbẹ́yẹn èèyàn lè lò láì ìbé ọkàn rẹ ló ti ń ro. ó ti yé atọ́kùn ìbéèrè tẹ béèrè da pàápàá jùlọ fún àwọn èèyàn wa tí máa ń pè wá nílé because ẹ ti mọ ohun tí ó lè ṣẹlẹ̀ pẹ̀lú oríṣiríṣi experience tẹ ti rí tí wọ́n máa pè yín ẹ̀yin tẹ ìta ogun wọ́n lè máa béèrè question lọ́wọ́ yín pé irú bá bá ti dìde nísìnyí bá wọ́n ṣe ń pè yín wọ́n pè wá ní. wọ́n lè ní táwọn bá lọ́jọ́ mẹ́rin ní òfin ṣiṣẹ́ tí èèyàn bá ní bùkátà sóbìnrin ló nídìí láti lò kò nídìí pé bóyá pé àbí kékeré ó dẹ̀ tún ṣiṣẹ́ fún gẹ̀dígẹ̀dí náà yálà ẹ̀yin ròyìn ewé àtegbò pọ́nbélé la fi ṣe tí ò sí nǹkan yẹn aráàmù kan níbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń lo gbogbo àwọn ohun tó ń jáde ní iléeṣẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń lo gbogbo àwọn ohun tó ń jáde ní iléeṣẹ́ wa tọ́lọ́run ọba ti ń lò ní sábàbù ọlọ́run ọba eléyìí náà tá a ṣe jáde tó gbé olómi tilẹ̀kùn lẹ́yìn ọlọ́run àwọn ló ń sábàbù ẹlẹ́kejì ẹ̀ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ti ń pè àtẹ̀ ń kọ̀ǹpléìn lórí ẹ̀yìn ríro ọwọ́ ń kú ara títa ẹ dákun ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ̀dá ò bá mọ sáfù tó wà yóò máa dààmú gbogbo ogun kọ́lé yẹn ṣe máa ń fóògùn jà gbogbo ogun kọ́lé yẹn ṣe máa ń fóògùn jà àwọn nǹkan míì gbẹ tó jẹ́ pé minor thing ni tí ò sí pé à ń kàdà à ń yọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé. ẹlòmíràn tó rí i pé bóyá tẹ̀ nǹkan mọ́lẹ̀ òun ti tẹ̀ nǹkan mọ́ yóò dáa fún yín atọ́kùn ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí àti gbogbo títí ń gbọ́ aláàárọ̀ yìí so ẹlòmíràn ó ti máa decide láti ara rẹ̀ pé
òun tẹ̀ nǹkan mọ́lẹ̀ ni àbọ̀fà ni ẹ̀rí kí n máa ń tẹnumọ́ kí ní ìyẹn pé tó o bá ń pè ọ̀fà ni èèyàn mélòó ni wọn náà ta lọ́fà abínú ẹni ń bẹ èèyàn kéèyàn ń bẹ amọ̀nìṣe ni ń bẹ kò sẹ́dá kan tí ò ní nínú gbogbo wa náà kọ́ lọ́lọ́run fún lẹ́mìí aburú láti lè ṣe ọlọ́run ò ní jẹ́ kí wọ́n ṣe aburú fẹ́ni kankan wa látara ohun tá à ń jẹ ní ń dá wàhálà alẹ́ nínú àgọ́ ara gbogbo ogun kọ́lá ṣe máa ń fóògùn jà gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ̀ ń pè mí ké sí àwà lókè o àti wà ní òkè o ní èní ẹ̀ máa bọ̀ á sí ọ́fíìsì wa ní déédéé aago 8 àbọ̀ sí aago 9 á ti sin ọ́fíìsì èyíkéyìí tó lè jẹ́ pèníjà nínú àgọ́ ara tá a mẹ́nu sọ ẹ súnmọ́ wa ẹ bọ́ sí iléeṣẹ́ wa pẹ̀lú ògo Ọlọ́run èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ délé ní tó rajà yóò gba sweet bit ẹyọ kọ̀ọ̀kan fún àǹfààní ọdún Easter tí ń bọ̀ ní ọ̀nà yẹn láti jẹ kẹ́yìn náà jẹ ìgbà ìgbádùn rẹ̀ àtàìsàn àtàrùn wọ́n gba sweet bit kan lọ́fẹ̀ẹ́ tó bá ti gba káàdì wọ́n lè rajà pẹ̀lú ògo Ọlọ́run àtàìsàn àtàrùn kò ní fi ṣe ẹ̀yin náà ti bọ́ ọmọ gbogbo tó jáde ńlẹ̀ jẹ́ ṣẹ́ wa látara rẹ̀ ní gẹ́tọ̀ gbámúge sweet bitter tó ń ṣe fún gẹ̀rígẹ̀ ara tó ń roni gbámúge ń ṣe fún nǹkan oṣù obìnrin tí ò wá gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lórí gbámúge pé iṣẹ́ rẹ̀ kọjá bẹ́ẹ̀ kí la fi ṣe Ọlọ́run ni kò sí nǹkan kan tá a fi ṣe Ọlọ́run ló fògo rẹ̀ wò wá ṣàánú àwa náà kọ́ Ọlọ́run ni ẹ sá máa dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń lò tẹ́ ń pè wá pé ogun lògùn yẹn Ọlọ́run ni ẹ dúpẹ́ fún Alhaji Ralaki kọ́ ló ní ọpẹ́ o Ọlọ́run ló ní ọpẹ́ bákan náà la ní kó mọ́lẹ̀ sí flọ́sà ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àbí ẹ máa ra mọ̀ fún oríkèéríkèé ara bákan náà la lóníwó tó ń ṣẹ́ fún ìfúnpá gíga àìróorun sùn kí gbogbo gbáyà máa ṣe pípípípí bákan náà la lóníwó tó ń ṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe gbogbo gbà èsì ohun tó da ó lè kó bójú ó lè pa nǹkan ọmọkùnrin ó lè jẹ́ kéèyàn máa rù kó máa gbẹ kéèyàn máa làágùn bákan náà la wá ní tilẹ̀kùn lẹ́yìn sọlé dayọ̀ gbogbo ẹ̀yin yẹn mi láti ti ṣe oníwóró ń bẹ oníwóró for men ni olómi for men and women ni àtọkùnrin àtobìnrin ló lè lò ó ń ṣiṣẹ́ fún gẹ̀dígẹ̀dí pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń lò àwọn èyí tó ti kọjá tẹ́ ń gífù testimony ayọ̀ lágbára Ọlọ́run gbélé iná tàṣẹ gbéjáde bákan náà la ní ulcer solution fúngbà ìgbádùn ẹ̀yìn yẹn wa bákan náà la ní get up well sweet bitter òun la fi egbòogi 22 de either passage stroke lèyẹn ní ni àbí ọgbẹ́ ẹnu èyíkéyìí tẹ́yẹn ní àti kọ gbogbo béèyàn sí bí wọ́n ṣe máa lò àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi sọmọ kò ní fi ṣe tí ó kàn tó fi kàn ẹ̀yìn ẹ̀mí tẹ́ ń gbọ́ mi ní Ìgbóòlàṣà àti ní alágbàtà ń bẹ̀ ẹ máa lọ sí ọ̀dọ̀ evangelist ìyá Ayọ̀mídé ní Ìgbóòlàṣà ẹ lọ sí ọ̀dọ̀ evangelist ìyá Ayọ̀mídé ní Ìgbóòlàṣà àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín ẹ̀yìn ẹ̀mí tẹ́ ń gbọ́ mi ní ìlú Gànẹ́ ẹ bá kí bàbá wa sàbí tí ìlú Gànẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí Gànẹ́ ó tú kò ní bàjẹ́ àti ìlú ẹnì kọ̀ọ̀kan àti gbogbo ogun lágbọ̀n ẹ máa retí wa nínú oṣù tí ń bọ̀ lágbára Ọlọ́run àìsàn onífarawa sí ibùgbé o ẹ̀sìn àtọkùn. Alhaji kó tó di pa ṣe ojú òpó kalẹ̀ nípa tilẹ̀kùn lẹ́yìn olómi tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe irú ọjọ́ orí wo lèyẹn lè wà kó tó di pé èyàn ó lò àtọkùnrin àtobìnrin lẹ sọ pé ó lè lò ó. bẹ́ẹ̀ni láti ọmọ ọdún 18 lọ sókè ṣùgbọ́n ọmọ ọdún 18 wá sísàlẹ̀ kò lè lò. kò lè lò ó olómi sì ní pẹ̀lú olómi sì ní torí bó sì jẹ́ pé ó ń ṣe fúnṣẹ́ fún jẹ̀dí. bó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún jẹ̀dí ni. kì í ṣe pé ń ṣiṣẹ́ àbáàdì. kì í ṣe ń ṣiṣẹ́ àbáàdì tá a pè iṣẹ́ àbáàdì ni títí ilẹ̀kùn lẹ́yìn oníwóró fi ṣiṣẹ́ àbáàdì olómi yìí náà lè ṣiṣẹ́ àbáàdì gbogbo àlàǹkàgbò là ń lò nílé wa. torí ìbéèrè yìí ìgbà tẹ́ ti mú tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí tẹ́ ẹ ti mú mọ́ káwọn ẹlòmíín mọ́ wò pé ṣé bí wọ́n ló ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ẹ mọ̀ fọmọ ọdún kan ẹ mọ̀ fọmọ ọdún méjì o ẹ mọ̀ fọmọ ọdún márùn-ún o àwọn àgbàlagbà tó jẹ́ pé tí jẹ̀díjẹ̀dí bá kó lára ó tún lè tilẹ̀kùn lẹ́yìn tàbí kó tì níwájú ṣe ti gbọ́ báyìí tó ká sí ojú òpó kalẹ̀ èwo ni Alhaji Sátì láwọn gbé pálí kan fún ọ ọmọ lò ó díẹ̀díẹ̀. olórí sẹ́mu mi fẹ́ máa kiri ẹ̀ ni mo fẹ́ máa kiri ẹ̀ wọ́n fi gbé pálí kan fún mi. 070 47 7064. Hello. 070 47 7064. 070 47 7064 lójú òpó tẹ́ fi béèrè ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n wà nínú yàrá agbára wa báyìí ìbéèrè náà la ṣe sí ojú òpó kalẹ̀ fún ẹ béèrè ìbéèrè tó bá rí yín lójú torí pé tó bá rí yín lójú àbílẹ̀ léèrè ni. Hello ẹ káàárọ̀ o. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. Jọkẹ́ Ọlọ́run tó bẹ̀rù láti àgọ́ àrẹ. à ń gbọ́ yín mà. ẹ̀sùn Alhaji ẹ kú iṣẹ́ o. ẹ ra mà.
bẹ́ẹ̀ ṣe máa ń ṣàwìyàn sílẹ̀ kò ní padà sórí àwọn ọ̀rọ̀ yín o. Allahumma amina. Ẹ ṣé mo mo ní dúpẹ́. kí ilé ẹkú iṣẹ́ ní ẹkú tọ́jú àwọn èèyàn. Ìtọ́jú ni mà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé Ọlọ́run o máa dúpẹ́ fún yín o. ẹ ṣé o màmá láti ìlú àgọ́ ààrẹ 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lẹ́ẹ̀fì béèrè ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ aláàjì àbọ̀lọ́rẹ́. aláàjì wà ń bí gbogbo béèrè tẹ bá fẹ́ béèrè ẹ béèrè ẹ báyìí. ẹ̀lú ẹ káyọ̀ sà. ẹ kú ojúmọ́ o. ẹ sà mú mi sáré bọ̀ láti ilé abẹ́fẹ́ nílùú òkú mi báyìí. à ń gbọ́ yín mà. mo ní ṣé ẹ ti ní ti ọ́sà rẹ ni. Ulcer solution wà fún un. Ulcer solution wà fẹ́ni ó bá ní ìpèníjà ọgbẹ́ ẹnu. ẹ ṣé o. ẹ̀yìn ẹ tó dé èlò. à ń gbàdé bá wá sí iléeṣẹ́ wa. ẹ pè wọ́n pè wá lẹ́yìn ètò wọn. ẹ pè lẹ́yìn ètò nítorí ṣe ti gbọ́ 070 47 7064 kì í ṣòwò tó wọ́n rárá ṣùgbọ́n bí àwọn èèyàn bá béèrè wípé èèlò ni àwọn kan ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe tí wọ́n ń tà káàkiri ó sì nítumọ̀ kì í ṣe pé owó kan tó pọ̀ ẹ pè wọ́n lẹ́yìn ètò wọn ó ṣàlàyé ẹ̀ fún yín ṣe gbọ́ ó sì wà ládùúgbò tẹ wà wọn náà ẹ rírà ní ọ̀dọ̀ àwọn alágbàtà ẹ̀lú ẹ kú ojúmọ́ o ẹ̀lú ẹ ti wà ń bẹ̀ ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ambassadọ láríwájú. ẹ káàárọ̀ sá o. mr adẹ́rẹ́kẹ́rẹ́. ẹ kú ojúmọ́ sá. michael babalọlá láti ilé gógó ayétòrò òkè. ẹ kú ojúmọ́ sá. akí alájí. lábẹ́rẹ́ ọlọ́run ní padà lẹ́yìn wọn. ó ti ń jẹ́ fún wọn àìní jẹ́mọ́ ọlọ́run ní gbé kan wọ́n. ọlá kúwàtà ilà bìláìlì ṣé bàbá wájú lọ́pọ̀ ibi títí inú máa lọ ẹ ṣé thank you. tó wọ́n ní káwọn ó kéyìn ni aláàjì ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi ṣàlàyé àwọn ibi tí iléeṣẹ́ yín wà àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n ó fi pè yín lẹ́yìn ètò. ẹ ṣe atọ́kùn gbogbo ẹ̀yin ẹ̀mí tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú ọ̀yọ́ ogun wa ti wà lọ́dọ̀ mr balógun olúwaṣẹ́gun ní òkè àwòyàyà lélẹ́gbò lọ́yọ̀ mr balógun olúwaṣẹ́gun ní òkè àwòyàyà ní elégbò ní ìlú ọ̀yọ́ olúléeṣẹ́ wà ní ìlú sẹ́yìn ní ojú baba ní ìyànà òkè ayọ̀ tẹ́ bá ti dé ọmọ lójú ẹ̀yà látara lè parí ibi ẹ̀ má yà síbi kankan ẹ̀ máa tọ́ lọ straight ẹ̀ ti rí transformer àkọ́kọ́ kẹ́ tó débi ìyànà òkè ayọ̀ ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ wà láàfíà tí wọ́n ta ẹgbẹ́ rẹ̀ tí wọ́n rẹ́ ní títì yẹn ẹ̀ ti rí àkọmọ̀nà wa bákan náà wà ní ìlú òkè òlénì ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn lólèlè a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú àgọ́ ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ ààrẹ níbi chọ́ọ̀chì akékaka gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ ti wá sí ọ̀dọ̀ wa ní ìlú àgọ́ ààrẹ gbogbo bá a ṣe ní kẹ́ ẹ lo oògùn yín ní kẹ́ ẹ lò ẹ sà bó lóògùn ṣe ní kẹ́ ẹ sà kó lè rí bí ó ṣe yẹ kó rí ẹni ó bá fẹ́ nǹkan àbí ó bá nídìí oògùn sí ẹ lọ sọ́dọ̀ ìyá àbígbò ẹlẹ́jà lọ́fíìsì wa bákan náà a wà ní ìlú Gaya ní orílẹ̀-èdè Republic of Niger àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi sọmọ kò ní fi sẹ́ni tí ó kàn tí ó fi kan wa. àmín. ẹ ṣe àtọkùn nọ́mbà bá ń sọ̀rọ̀ wa ní 090. 090. 63. 63. 82. 82. 23. 23. 70. 70. 090. 090. 63. 63. 82. 82. 23. 23. 70. 70. ẹlẹ́kejì 090. 090. 27. 27. 24. 24. 91. 91. 06. 06. 090. 090. 27. 27. 24. 24. 91. 91. 06. 06. àìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe yín kankan tí ó fi kàn wá ẹ ṣe àtọkùn tó dà ó dàbọ̀. ẹ máa lọ gba ìpè níta aláàjì ẹ máa lọ gba ìpè níta. a ní ìrìn jù báyìí lọ gbogbo ẹ̀yin ènìyàn wa. bó ṣe jẹ́nu o a ní ìrìn jù báyìí lọ fún ti àárọ̀ yìí lórí ètò àjímúnà ròyìn ó tún di àárọ̀ ọ̀la lógo ọlọ́run ṣùgbọ́n àpàdé tó bá di aago 10 lálẹ́ lórí ètò ìrírí olólùfẹ́ títí ìgbà náà ọlárẹ̀wájú alimi ló kọ mi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó a ó tún pàdé lórí àwọn ètò míì abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbètẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ètò òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣáì gbèmídébẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan ó dìgbà.